káńsù lẹ ti wọ́ wọn jáde kí lẹ wá ṣe fún wọn nígbà tí ẹ wọ́ wọn jáde ẹ pa wọ́n ni kí lẹ fi pa wọ́n. Ọwọ́ tẹ ọ̀kan lára àwọn tó pa alága ìjọba ìbílẹ̀ Iréwọlé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀nàrẹ́bù Rẹ̀mí Abbas tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ Iréwọlé tó tún jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC ni àwọn kan ṣekú pa lóṣù kejì ọdún yìí. Ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn tó ṣekú pa Abbas wọlé lọ bá nínú ọ́fíìsì rẹ̀ ní ìjọba ìbílẹ̀ náà lẹ́yìn tí ilé-ẹjọ́ padà kéde rẹ̀ pé òun ni ipò náà tọ́ sí. Ọjọ́ tí Abbas lọ sí ọ́fíìsì lẹ́yìn àṣẹ ilé-ẹjọ́ làwọn jàǹdùkú agbébọn àti àwọn ọmọ ìṣọ́ta lọ ká mọ́ ọ́fíìsì náà tí wọ́n sì ṣá a pa. Láti ìgbà náà ni ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà kó tó wá di wípé ọwọ́ tẹ ọ̀kan lára àwọn tó ṣekú pa alága ìjọba ìbílẹ̀ náà. Afurasi náà jẹ́wọ́ pé lóòótọ́ ni àwọn ṣá Abbas pa. Bákan náà ó ṣàlàyé bí àwọn ṣe pa àti àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ náà. ẹ máa sọ̀rọ̀ ìbàjẹ́ pa ẹ̀mí Abbas Ibile ti rí ẹ̀mí Abbas káńsù lẹ ti wọ́ wọn jáde kí lẹ wá ṣe fún wọn nígbà tí ẹ wọ́ wọn jáde ẹ pa wọ́n ni kí lẹ fi pa wọ́n. wọ́n ṣá wọn ládàá àti kí ni. ṣé ẹ̀mí Abbas wà kú lójú ẹ wọ́n kú lójú ẹ kí náà fi wá pa wọ́n bàtọ̀ ṣá wọn ládàá báyìí ṣá wọn ládàá náà nà kú. wọ́n dẹ̀ bà mọ́tò wọn jẹ́. nígbà tó pa wọ́n tán. àwọn wo ló ṣá wọn ládàá. àwọn wo ló ṣá wọn ládàá. Mọ̀njára mọ̀ sọ̀rọ̀ sókè. Ta ló wà ń bẹ̀. Mọ̀njára àti àyẹ̀wò àti ojú àyẹ̀wò di adìẹ náà. Ojú àyẹ̀wò. Di adìẹ. Àtọ̀dọ̀ gbogbo wọn ṣàpọ̀ ẹ̀ mọ̀ pé ìlú mọ́kọ́ gbogbo wọn tán. Orí adé náà ń bẹ ń bẹ. Orí adé náà wà ń bẹ. Mo mọ̀ ń kọ́. Mo mọ̀ gbogbo wọn ni. Mo sì lè kọ́. Gbogbo wọn. Mo sì lórí adé náà wà ń bẹ. Àjẹkọ́dà ló gbé ládùúgbò. Ta lẹ jẹ́ ń gbé ládùúgbò. Mo sì rí. Ládùúgbò bò. Ẹjọ́ wà ń bẹ́ẹ̀ ni tí wọ́n fi pa alága rẹ̀ nìyẹn tó wà ń bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni àbí. Kí ni wà wá gbé dání kí ló ṣe ń bẹ̀. Lẹ́yìn fún mi dùgò báyìí mú kankan dání má dáadáa ní ìmú bọ̀. Ó kàn dàpọ̀ mèrò ó wá ń wòran. Ó lẹ́gò. Mo lẹ́gò. Ta ló lẹ́gò mọ́. Mo kàn lẹ́gò wájú káńsù ní ìlú parọ́. Ẹ ta lórí tó fi lẹ́gò ta lórí tó fi lẹ́gò. Bọ̀ ìgbà tó fẹ́ lẹ́gò yẹn àwọn oníwọ̀ rí tán pàfọ́ọ̀mù tí wọ́n náà fi lẹ́gò. Kódà ayélu wá sí mi bẹ́ẹ̀. Ẹjọ́ wà ń bẹ̀. Ẹ ta lẹ wá rí tẹ̀ ń lẹ́gò mọ́. Ẹ̀mí Abbas náà. Ẹ̀mí Abbas mọ́. èyí lọ gbà àbúkù rẹ̀ ní àbá Gba 5 naira. Wọ́n fún ẹ ní kankan. Gba 5 naira. èyí làwọn jẹ́ gbà. Ẹ ta ló wá ẹni tó invite ẹ. Tí bá sì gangan ló gbé mi. Báwo ló ṣe jẹ́. Àdúgbò làjọ gbé ilé. Ẹ bá tẹ ń gbé ládùúgbò báwo ló ṣe jẹ́ kí ló sọ fún ẹ pé ẹ fẹ́ lọ ṣe. Ó ní wọ́n fẹ́ ṣí káńsù pé kí n ká lọ. Èyí tọ́kọ̀ sọ fún mi nù. Kódà wọn náà gbé mi lọ́kadà. báwo ni tí bá ti jẹ́ báwo ló ti jẹ́ ní skọ́ọ̀dù yìí. Tí bá ń sìn ọmọ orí adé ni. Ìgbà tá a dé káńsù ni mo bá òun náà gbé wọn dání àrí. Gbé bọ̀ dání ṣọ́bẹ̀ náà mú dání. Aago mélòó lẹ ti dé. Ìkọ́lé aago mẹ́wàá. Aago mẹ́wàá àárọ̀. Nígbà tó débẹ̀ ta lẹ àwọn olè bá ń bẹ̀. Àyẹ̀wò pọ̀ ogun ọ̀tọ̀ speed yan àyẹ̀wò gbogbo yan bàbá gbogbo wọn bẹ̀. ẹni mo jẹ́ àlùsá ayé àdúgbò. Nọfisat ló ti ń jẹ́ àbọ̀ròyìn fún yín lórí ìkànnì Ojúkòrò TV.